ọmọ mi ni wọ́n pè mí níjọ́ Monday pé àwọn ò rí, ó dẹ̀ jáde ńlé ní àti Thursday tó lọ náà ló ti jáde ńlé, wọn dẹ̀ pè mí. Ọjọ́ Monday tán pè mí gan bí alẹ́ ni iná pè mí páwọn ò rọ́mọ, so mi dẹ̀ mọ́ bọ́mọ mi ṣe rìn, ọkọ ẹ̀ náà rìn. Mo dẹ̀ bí léèrè, ó ló sọ wípé ó lóun lọ s'Òṣogbo, mi dẹ̀ rọ́mọ mi. Àgbàlagbà ọmọ lọmọ yín? Bẹ́ẹ̀ni, ọmọ 28 years. Ó ti wà nílé ọkọ? Bẹ́ẹ̀ni, ó bímọ 4. Ó ti bímọ 4? Bẹ́ẹ̀ni. Ṣé ọkọ tó fẹ́ náà ni? Bẹ́ẹ̀ni sà. Níbo ni wọ́n jọ ń gbé? Ẹ̀rùn mu ni wọ́n jọ ń gbé. Ní Ìbàdàn bí? Bẹ́ẹ̀ni, ní sáìtì wọn wà. Tọ́ ok, kí ni orúkọ yín mọ́ sà? Orúkọ mi Lékan Rasak. Lékan, má sùn, jókòó ni, gbẹnu sí máìkì. Ó ti fẹ́ yín. Rasak. Wàá súnmọ́ kí nìyẹn dáadáa kó lè bá ká lè bá gbẹ. Lékan Rasak. Bó ni ìyàwó ẹ̀ ṣe rìn? Mo kú àjọsùndé ní àárọ̀ àjọsùndé lálẹ́ yẹn ní Thursday ní mi bá ní ilé ló pè mí pé òun dé accident ní Ifẹ̀. Ẹ̀rùn mú lẹ́ ń gbé? Bẹ́ẹ̀ ni sà. Ìwọ àti ẹjọ́ sùn dé? Mọ́júmọ́ Thursday yẹn. Ó pè mí ní aago 4 pé òun l'accident ní Ifẹ̀. Èmi wà ní ṣọ́ọ̀pù lágùú. Kí ló rúkọ ẹ̀? Lékan. Lékan já farabalẹ̀ sọ. Ẹjọ́ sùn lé ni? Bẹ́ẹ̀ ni sà. Mọ́jú Thursday àbí mọ́jú Friday? Mọ́jú Thursday. Mọ́jú Thursday. Ńgbà lè mọ́ ń kọ́? Àjọsùn kan tí mo fi kú nílé. Wọ́n àti ìyàwó ẹ̀ ẹjọ́ sọ nǹkan kan? Bẹ́ẹ̀ ni sà. Why ẹ̀ ń jà ní? Àjà. O kò kí ọ káàárọ̀ ni? Àjọ kíra ara káàárọ̀. Àjọ fọnù kù ní àṣẹ ráìsì àtẹwà. Ó jẹun àbó gbé lọ? Mo jẹun kúrò nílé náà ń gbà mí. Tí màá ní jẹun kúrò nílé mo máa jí kúrò ní gbà mí. O dágbére fún kó dàbọ̀? Àjọ dágbére fúnra wa nulẹ̀ náà. Bó sì lẹ́ẹ̀jọ sọ nǹkan kan. Ìwọ lọ bí iṣẹ́ tiẹ̀? Bẹ́ẹ̀ ni sà. Sọ fún ẹ pé òun travel? Kò sọ fún òun travel. Ìgbà tó wá pè ẹ́? Ní 4 p.m. Bẹ́ẹ̀ ni sà. Kí ló wá sọ? Olóhùn l'accident ń fẹ́, mo sì pe dáàdi rẹ̀ straight. Olóhùn l'accident ń fẹ́? Bẹ́ẹ̀ ni sà. Níbo ló ń lọ tó fi l'accident? Mo béèrè lọ́wọ́ rẹ̀, ohun tó ń bá débi tó ń lọ mo máa pè mí. Mo wá pe dáàdi rẹ̀ pé nǹkan bábá ìlú ṣẹlẹ̀. Dáàdi rẹ̀ sọ pọ́dọ̀ mọ́ mi dẹ̀ ní lọ. Ok. Ní Disa. Nígbà wọn máa pè mí padà. Ṣé ó máa ń lọ bẹ́ẹ̀ láì sọ fún ẹ tẹ́lẹ̀? Ó máa ń travel, ó máa ń jáde nílé bẹ́ẹ̀ tí wọ́n máa ń bá parí jà. Ta ló ti fẹjọ́ sùn rí pé ìyàwó mi ó kàn máa ń jáde nílé láì dágbére fún mi? Dáàdi rẹ̀ náà mo máa fẹjọ́ sùn torí pé mi àti mọ́mí rẹ̀ ọ̀nà wa jìn síra wa. Torí pé mi àti dáàdi rẹ̀ jọ wà nítòsí ara wa. Ìbàdàn bí náà dáàdi ẹ̀ wá? Bẹ́ẹ̀ ni sà. Ok. O wá sọ fún dáàdi ẹ̀? Bẹ́ẹ̀ ni sà. Mo sì láwọn pè mọ́mí rẹ̀ páwọn fún mi feedback. Mo fún mi feedback tó fi di Friday mọ́ padà pè mí pé àwọn tí ì mọ́mí rẹ̀ pè. Ìgbà tó di àárọ̀ Monday ni mọ́mí rẹ̀ sọ pé àwọn ọmọ pè mí pé Yétúndé sì ní ọ̀dọ̀ àwọn. Ìyẹn ok, dáàdi rẹ̀ ti pe mọ́mí ẹ̀? Mọ́ láwọn padà. Mọ́mí ẹ̀ wá pè ẹ̀ padà pé kò sí lọ́dọ̀ àwọn. Wọ́n ó pè ẹ̀ pé òun l'accident? Bẹ́ẹ̀ ni sà. Níbo ló ń lò ní l'accident? Ifẹ̀. Ọjọ́ wo lẹ ti ń wá báyìí? Thursday. Ǹjẹ́ ẹ ti wá dé Ifẹ̀ yẹn? Ifẹ̀. Àti wà á dé Ifẹ̀. Ó lóun ti débi tó ń lọ, ó padà wà lálẹ́ ẹjọ́ yẹn pé òun ti débi tó ń lọ. Gbé fóònù fáwọn tó wà ní ọ̀dọ̀ wọn, ó pa fóònù láti jọ yẹn àti rí pé báyìí dìsín. Àwọn wo ló wà lọ́dọ̀ wọn? Kò sọ fún wa dìsín. Ẹ dákun, kí ló kọ rẹ̀? Yétúndé. Fọ́tò Yétúndé dà? Àǹtí mi. Ó ti wà ń bí ẹ máa wọ̀ rẹ̀. Ṣé bó ṣe rí nìsín? Bẹ́ẹ̀ ni sà. Ó dẹ̀ ti bímọ 4? Àwọn 4, ó kó 2 lọ, ó kú 2 lẹ̀. Ó kó ọmọ 2 lọ? Ó kó 2 lẹ̀. Ó kó first born, second born lẹ̀, ó kó third born àti last born, ó kó lọ. Ó sì ti kẹ́rù kúrò nílé. Kò fẹ́ ràn kán lẹ̀ nílé. Gbogbo fọ́tò yìí gan-an tí wàá ti pé fọ́tò picture mi ló wà. Ló jẹ́ kí n rí mo ti kó gbẹ̀ kúrò nílé. Torí àná tá a wá bíbá yìí mo ti ní ká mú fọ́tò wá, ìbá fọ́tò kankan nílé. Gbogbo fọ́tò inú picture rẹ ló wà? Orí fóònù ló wà. Fọ́tò tó fi yọ sọ́tọ̀ ọ̀dọ̀ wa náà nìyẹn tó fi ya photo shoot ní ayédè. Níbo ló lè rò pé ìyàwó wà bá? Ọ̀dọ̀ mọ́mì rẹ̀ ni dáàdì rẹ̀ nígbà tí dáàdì rẹ̀ wá ń gbà léyà mọ́ni ọ̀nà ọ̀dọ̀ mọ́mì rẹ̀ bàbá mi sì pé àwọn náà mo padà fún mi lọ́kàn balẹ̀ níjọ́ tọ́sí tí mo pa pé ọ̀dọ̀ mọ́mì rẹ̀ náà ní lọ. Bóòlù Òṣogbo ṣe papọ̀ mọ́ Iléṣà. Mọ́ Ifẹ̀. Mọ́ Ifẹ̀
Ìfẹ́ ló ti lásìdẹ́ǹtì rà níbo ló ń lọ wá ìwé ọ̀dọ́ mọ́mí ẹ̀. ilé sáà ọ̀dọ́ mọ́mí rẹ̀ ọ̀nà lẹ́sà náà nífẹ̀ẹ́ wà. Ìfẹ́ ló ti lásìdẹ́ǹtì ó wá lórí Òṣogbo ẹ̀hàn pé gbọ̀ngàn mo ti yà sí Òṣogbo. ìgbà wo ló tún wá sọ pé òun wà lóṣogbo. alẹ́jọ́ yẹn náà ló pé. lẹ́yìn ìgbà tó sọ pé òun l'accident nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni sá. ìgbà tó wá dalẹ́ wá pé òun ti wà lóṣogbo. òun ti débi tóun lọ gbé fóun fáwọn tí tó lọ síbẹ̀ ó kọ́ ti fóun ó sì pa àwọn ọmọ ẹni kémi tó délé lálẹ́jọ́ yẹn. òun ti débi tóun lọ ni àbó òun ti débi tóun lọ lóṣogbo. ó lóun ti débi tóun lọ gbé fóun fáwọn tẹ́jọ́ kan bẹ́ẹ̀. Òṣogbo ṣe wá wọnú ọ̀rọ̀ ìbáyìí. ọgbọ́n mo ń bí o tún wá mi rí. ó ní Òṣogbo ṣe papọ̀ mọ́ fẹ́ ẹ̀ta ló dákọ̀ Òṣogbo. òun náà ló sọ pé Ìfẹ́ lòun ti lásìdẹ́ǹtì ṣùgbọ́n òun ti dé ibi tóun lọ báyìí. ṣé tí mò ń béèrè òye yín. Òṣogbo tó sọ yẹn ta ló sọ. Ìyá Sọ́lé ló sọ bẹ́ẹ̀. ó ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ń sá. tí mo fẹ́ mọ̀ náà nìyẹn báwo ló ṣe dákọ̀ Òṣogbo. òun náà ló sọ pé Òṣogbo lòun ń lọ nígbà tó lásìdẹ́ǹtì nífẹ̀ẹ́. ìwọ̀n á béèrè lọ́wọ́ rẹ̀ ní ibẹ̀ pé bóòlù sísú pé papọ̀ mọ́ Ìfẹ́. ìgbà ló sọ pé òun lọ Òṣogbo tẹ́lẹ̀. kó àjọsùn yẹn kan àjọsùn lé ní. ìgbà tó pé ẹ̀rọ sọ pé òun lọ Òṣogbo ó ti wá l'accident. òun lásìdẹ́ǹtì nífẹ̀ẹ́ mo wá sọ fún ní Ìfẹ́ nígbà tó ṣe lásìdẹ́ǹtì pé bóòlù Òṣogbo ṣe papọ̀ mọ́ Ìfẹ́ sí gbọ̀ngàn ló ti yà sí Òṣogbo bóòlù ṣe wá papọ̀ mọ́ Ìfẹ́. ìgbà tó sọ yẹ kí ló sọ. kò dá mi lóhùn question ó kọ́ ti fóònù mo wá padà ń pe nọ́mbà rẹ̀ kò píkẹ́ wá áfítà tó wá padà pè mí tí wọ́n padà hàn sọ fún mi pé òun ti dé ibi tó ń lọ ní alẹ́ pátápátá. ǹjẹ́ ìyá Sọ́líà. ìyá Yétúndé lọmọ tèmi ọmọ rẹ̀ ní Sọ́líà. ǹjẹ́ ìyá Sọ́líà. Yes sir. ǹjẹ́ ẹ fura ẹrọkùnrin mi pẹ̀lú ẹ. mi ì rí ọkùnrin pẹ̀lú ẹ̀rí lẹ́yìn ọkọ ẹ̀ náà lè trust ẹ̀. ǹjẹ́ wọ́n ó fura pé ìyàwó rẹ̀ ń ṣe ṣekúṣe pẹ̀lú ọkùnrin. mi ní fura pẹ̀lú ẹ̀ ní ọkùnrin ní pé bóyá wọn lọkùnrin mi lè ní. tí kò bá kọ́mọ kúrò nílé á ní bóyá ó lọ Libya àbò ó gbìyànjú ó kọ́mọ kúrò nílé náà. ó kọ́mọ kúrò nílé ó sì kẹrù. ó tún kẹrù náà. gbogbo àwọn fọ́tò tá a jọ ya gbogbo ẹ̀ ló kó tí ẹ̀ ń lè. ṣé fọ́tò lẹ́rù irú ẹrù wo ló kó. gbogbo aṣọ rẹ̀ àti bàtà tí okòó nínú ẹsẹ̀ dá gbogbo ẹ̀ ló kó kúrò nílé báyìí. irú okòwò wo ni. bàtà níta tẹ́lẹ̀ ló kọ́ láàárọ̀ ọjọ́. ó ti gbé gbogbo ẹ̀ kúrò nílé. ó ti kó gbẹ kúrò nílé mọ́sìn yẹn ó ti gbẹ kúrò nílé tí mo ra fún. ṣé kèsì pẹ́ ìsunkún. ṣáájú àkókò yìí ni mò ń sọ o sọ̀rọ̀ pé ìmú bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ bọ̀ ojú yìí tí mò ń wò yìí wọ́n ti sunkún gan. kí ló dé sunkún. nígbà tí mi ń bú ṣe hàn ẹ̀pọ̀ tọ́mọ bá tiẹ̀ kọ́kọ́ fẹ́ gbé gbèsè kò sí gbèsè kò sí irú nǹkan tó lè mọ fèsì. ó yẹ kó lè sọ fún ìyá rẹ̀. ó yẹ kó lè kọ́kọ́ pè mí pé mọ̀ ìmọ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ kò ní dá mi sí ríbàríbò ó mọ ẹ̀tì mi ó mọ pàlà ìlera mi. tọ ẹ wá jẹun wọlé níbi ẹ̀tì yìí tó bá ṣe pé ìyá Sọ́líà òun nìkan ló jáde nílé báyìí mo lè ní ẹ máa sunkún ṣùgbọ́n kí èso nìkan ló jáde nílé ẹ má sunkún nọ́mbà rẹ̀ ọlọ́mọ àbí. bẹ́ẹ̀ni láti fẹjọ yẹn. àti ọjọ́ mọ́lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mo ti ń pe nọ́mbà rẹ̀. adefan àti small phone ló wà lọ́wọ́. ó switch off gbogbo ẹ̀. gbogbo ẹ̀ yẹn ni kó tó kúrò ní lábà tó fi padà pè mí nígbà tó lóun lásẹ̀ǹtì kèsì nọ́mbà tí ó yẹ kó fi pè mí nọ́mbà tí ó lò mọ́ tipẹ́tipẹ́ ni. wọ́n ló fi pè é yẹn. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ tún wá pè yẹn náà kò lọ. kò lọ mọ́. ìyẹn ọmọ yẹn. ìyàwó wọ́n fi jọra wọn ni ẹ wọ́pọ̀ ẹ̀ náà bóyá bí ìpàdé àìlè sọ̀rọ̀ ẹnu tán náà wọ́n ti fẹ́ra wọn. Something like that. ọmọ yẹn Ìbàdàn ló wà àbò ẹṣọ ọ̀pọ̀ ọmọ ikú Ìbàdàn ṣá. kódà mi believe pé kò sí Ìbàdàn. Ìbàdàn ló wà. a fi mọ́tò ẹ̀ hàn. Yétúndé òyà rẹ wo tí yà rẹ dà tí wà tọkọ ẹ bá tiẹ̀ ní iṣu bóyá o fẹ́ bọ́kọ ẹ̀jà bó fẹ́ ṣe nǹkan kan àwọn ọmọ obìnrin tèmi mọ̀ láyé ìyá wọn ló bá ń jẹ́ confidant wọn èyí tí bàbá ẹ̀ bá jẹ́ confidant gan-an nínú irú ìgbésẹ̀ báyìí yóò sábì tó yàn kan létí wò yá rẹ o Yétúndé
wò ìyá rẹ ní sunkún yìí ìyá rẹ ní banújẹ́ yìí ìyá rẹ ní tí orípò tó wà tí ọ láìkì ẹ bẹ́ẹ̀ tí ọ bá ti láìkì bí ìyá rẹ ṣe wà yẹn tí ọ fẹ́ pa ìyá rẹ má padà wálé. Yétúndé ọmọ Teslo. ọmọ Teslo. lókè Ìbàdàn. Yétúndé ọmọ Teslo lókè Ìbàdàn ibikíbi tó o bá wà ìwọ náà Teslo kọ padà wálé náà. Yétúndé ọmọ Teslo wòyà rẹ bí ṣe Teslo lórí àga kọlọ̀nkọ́ jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó dẹ̀rín fún un kọ́rọ̀ rẹ ó má dẹkún fún un ó kú òǹlé oṣù tó kọ́ ọmọ méjì kú òǹlé kò sí tó burú bẹ̀ ìyá rẹ ọmọ kí ló dé ṣé kí wo bí ìyá rẹ ṣe dà ẹ jọ gbogbo ẹni tó bá bá wa rí Yétúndé gbà tó bá kú òǹlé ó kú ọmọ méjì lọ́wọ́. bẹ́ẹ̀ sà. Yétúndé ọmọ Teslo lókè Ìbàdàn ṣé ìyá tẹ̀yìn ní Teslo àbí bàbá yín. bàbá ọkọ mi ní Teslo. bàbá ọkọ yín ní Teslo wọ́n mọ wa mọ́tò ni. bẹ́ẹ̀ni onímọ́tò ni wọ́n. onímọ́tò ni wọ́n pé àwọn ti gbọ́ Teslo. Yétúndé ibikíbi tó bá wà abẹ́nikẹ́ni tó bá bá wa rí ọmọ yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín ìyá rẹ̀ ló ti fẹ́ kú yìí o Ọlọ́run ní jí ó kú o ọmọ kékeré ìyá rẹ̀ náà o kò sàgbàlagbà o kọ́ dákun torí tọ́lọ́run kọ́ pọn dandan mọ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ mọ́ lọ́bẹ̀ mọ́ bọ̀ lọ́dọ̀ ìyá rẹ̀ mọ́ bọ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ àbí kọ́ mọ́ bọ̀ lágídìgbò lọ́dọ̀ Oríyọmí gbogbo tó bá wà ń bẹ̀ àwọn bàbá ṣe sọ ọkàn wọn tiẹ̀ balẹ̀ pọ̀ mọ́ àwọn bẹ́ẹ̀ so o ti gbọ́ dákun torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ ọ́ gbogbo ilé tó bá wà náà tẹ́yìn náà ń wò wá lálẹ́ yìí tí ẹ̀yin náà bẹ́ lọ́hùn kọ́lọ́hùn wọ́n fọmọ yín dààmú yín ẹ bá gbénu mikra ẹ máa gbé bọ̀ abámi lágídígbò ẹ ṣeun.